ẹ jẹ́ á tún jọ yiri àkànlò èdè Ìwò náà. Iná lọ. Ẹ jẹ́ á tún jọ yiri àkànlò èdè Ìwò. Kí làkànlò èdè tí mo tún fẹ́ ká jọ yiri wò lónìí? Ó ní abáramóore jẹ. Abáramóore jẹ. Àkànlò èdè ni. Torí àwọn wo náà ń pè ní abáramóore jẹ? Àkọ́kọ́ náà ẹ jẹ́ á bẹ̀rẹ̀, kí ná ń pè lóore? Ṣèbí dáadáa tẹ́nìkan bá ṣe sí kejì ọmọlàkejì, òun là ń pè lóore. Dáadáa tẹ́nìkan bá ṣe sọ́mọlàkejì, òun là ń pè lóore. Yálà ó fún un lówó, yálà ó ṣe dáadáa kan sí, yálà ó lànà kan fún un, yálà ó ro rere kan rò ó, ó dẹ̀ ń gbégbèsẹ̀ bí ó ṣe mú gòkè. Òun ni à ń pè lóore. Yorùbá sì ní oore ni orí wọ́tọ̀. Oore ni orí wọ́tọ̀. Àwọn wo náà ń pè ní abáramóore jẹ? Òun ni ẹni tí a ṣe lóore tí ò dúpẹ́. Kò sáburú padà nítòótọ́, ṣùgbọ́n kò dúpẹ́. Kódà kò tiẹ̀ ṣèṣe bí ẹni pẹ́nìyàn kankan tiẹ̀ ṣe lóore. Ó ń rí bí ẹ̀tọ́ ẹ̀. Ó tún rí oore ńgbà míì bí ẹni pé èèyàn fẹ́ tún kó òun sínú wàhálà. Ṣẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ọ̀lẹ ni wọ́n. Tán bá mú oore kan tọ̀ ọ́ wá, bí nǹkan wọn ò bá tíì di bí àṣedélẹ̀ tán yányán, bí ọbẹ̀ kán kàn gbé ọbẹ̀ kan síwájú ẹ̀ pé a ti parí gbogbo ètò kiní yìí o, ìwọ ṣá wá máa jẹ́, kò ní rí bí oore. Wọ́n fi ẹsẹ̀ rẹ̀ léjú ọ̀nà ibìkan, rìn báyìí tọ̀ báyìí, kò ní rí bí oore o. Yóò fojú rénà oore ọ̀hún ni. Á wò ó bí ẹni pé sóore wá lèyí àbí a tún kó òun sínú wàhálà. Àwọn abáramóore jẹ kan, àwọn nù. Àwọn abáramóore jẹ kan tún wà tó jẹ́ pé wọn ò ní yínwọ́. Bí wọ́n dogún, bí wọ́n dọgbọ̀n lórí ayé wọn, ó sì máa rò pé ìyà tó ń jẹ wọ́n ni. Bó ṣe ń súnmọ́ sí fínkín tó ń banú jẹ́ tínú rẹ̀ ò dùn, tó ń kárí bọnú, tó ń ká gúlútú kó tó di pé àwọn èèyàn wò ó pé kí ní ń sọkùnrin yìí, kí ní ń sobìnrin yìí, kí ní ń sọ ọmọdékùnrin yìí, kí ní ń sọ ọmọdébìnrin yìí, ẹ jẹ́ á ràn án lọ́wọ́. Wọ́n wá gbìyànjú àti ràn án lọ́wọ́. Wọ́n ṣàtìlẹ́yìn fún un. Pẹ̀lú bẹ́ẹ̀ náà, ní ọdún 5, 6 sí 10 lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe lóore ọ̀hún tán, ó bá tún padà rí, ó máa wò wípé ẹnì kankan ò tíì ṣe lóore rí ni. Àfi táwọn èèyàn bá ń sọ fún un pé a ti ṣe nǹkan báyìí fún un, a ti dá lókòwò báyìí, a ti gbìyànjú báyìí, a ti ṣe eléyìí báyìí. Kò yọ lára rẹ̀, kò yọ. Ara rẹ̀ móore jẹ. Kí ni sì máa ń fà á tí èèyàn fi máa ń wà nípò ẹni tí ara rẹ̀ móore jẹ? Ó ní wípé ó ṣeé ṣe kí ọpọlọ onítọ̀hún má ṣiṣẹ́ dáadáa. Ọpọlọ ẹ̀ lè má ṣiṣẹ́ dáadáa. Ó lè má ní brain tó sharp. Ó lè má mọ bí wọ́n ṣe ń sọ tọ́rọ́ di kọ́bọ̀. Kò sì ní jẹ́wọ́ ara rẹ̀, kò ní jẹ́wọ́ ọ̀bùn. Yóò tún máa súnmọ́ sí kiri ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò bá wá lè ronú jinlẹ̀ dáadáa, wọ́n wá máa wò wípé àwọn tí wọ́n ń ṣe lóore un bóyá kí wọ́n lò ó bí ẹrú, bí wọ́n fìyà jẹ. Lọ́pọ̀lọpọ̀ ìgbà, àwọn kan á máa gbèjà aró wọn. Ṣùgbọ́n ó máa ń já sí ìkóríta pé àwọn tó gbèjà aró wọn padà ṣe ènìyàn, wọ́n sì ṣẹ̀ lọ́hùn. Torí ogun tí ń jà wọ́n, ogun inú ọpọlọ ni.
ọpọlọ wọn ò ṣiṣẹ́ dáadáa. Wọ́n ti jókòó, ọpọlọ wọn ti jókòó sí koríta kankan máa fi tọ́rọ́ kọ́bọ̀ lé wọn lọ́wọ́ kán máa fi jẹun. Kódà kán kọ́ ààfin fún wọn, wọ́n kúrò níbẹ̀. Inú ìràwé, inú òórùn tí wọ́n lọ ń forí balẹ̀ sí tí wọ́n ń sùn, ó ti mọ́ wọn lára torí káyé ó lè mọ pítì wọn. Irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ tó bá pàdé wọn, bó o ṣe wọ́n lóore ẹgbẹ̀lẹ́gbẹ̀ kò ní yọ lára wọn. Abáramóore jẹ́ kan tó nù. Ẹ já mọ́ fèyí sí lọ. Ká tún lè pàdé ńjọ́ mi. Baba Ayokele lórúkọ mi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o.